Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. A kú ọjọ́ èní Thursday 29th. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí yín ẹ kú ọdún. Ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ṣé ẹ mọ̀ pé oṣù yìí ó ti ẹ̀ yà mí lẹ́nu? Ṣé ló lọ bí ìgbà tó yẹ pé ìgbà wo náà la bẹ̀rẹ̀ May tá a ti sáré tú bọ́ sí ìparí oṣù. Ọlọ́run Elédùmarè á gbàdúrà gbogbo wa o. June la tún ń fẹ́ wọ̀ yìí. Oṣù June ó máa tu èmi àti yín lára. Ọ̀rọ̀ tí a sọ lánàá lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá Werinla tí a mú wá fún yín wípé ìkan nínú àwọn àǹtí wa ra gift fún àwọn sister bàbá Werinla tí wọ́n ní wọ́n láwọn ò gba gift. Bẹ́ẹ̀ náà dẹ̀ la tún gbọ́ ti àwọn elder tó jẹ́ pé ìkan nínú àwọn àǹtí wa gbogbo ra márúwá fún. Bọ̀ nítorí pé wọ́n gba márúwá, wọn lè sọ òtítọ́ ọ̀rọ̀. Wọ́n láǹtí wa gba márúwá padà lọ́wọ́ wọn wípé wọ́n support Queen Naomi. Wọ́n ní márúwá yẹn wọ́n ló lọ páàkì sẹ́yìn Ọ̀jájá guest house. Wọ́n ní bí kábíyèsí bàbá Werinla bọ́n ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n ní ó ba bàbá Werinla, ó bá wọn nínú jẹ́ gan. Wọ́n ní bọ́n ṣe gba key mọ́tò tí wọ́n rà fún gbogbo àwọn elder yìí. Kì í ṣe gbogbo wọn o, àwọn tán wu ìwà yìí ni o. Allegedly bá ṣe gbọ́. Ibi tá a sọ gist wa dé lórí bí ìkan nínú àwọn àǹtí wa mummy wọn lọ sí Àkúrẹ́. Wọ́n lọ bẹ̀bẹ̀. Wọ́n ní kí wọ́n bá wọn bẹ Queen Naomi so that wọ́n á lè settle ọ̀rọ̀ tó wà láàárín ọmọ wọn àti Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. So update àwọn gist tá a ṣe ni mo ti sọ yìí. Ṣùgbọ́n èyí tó wá jẹ́ ìyàlẹ́nu tá a tún gbọ́ lórí pé kí Queen Naomi má wá ṣe ritual yìí náà ni. Oríṣiríṣi nǹkan náà ti gbé wọnú ààfin bàbá Werinla o. Wọ́n ní ṣe náà lọ gbé àwọn nǹkan kan sí ẹ̀yìn ibi tí bàbá Werinla ń sùn, ẹ̀yìn chamber wọn. Wọ́n lọ gbé síbẹ̀. Wọ́n nígbà tí wọ́n láwọn guide yẹn, àwọn náà rí nǹkan tó gbé síbẹ̀ yìí. Wọ́n náà ṣáà kó oríṣiríṣi sínú igbá. Wọ́n náà gbé síbẹ̀. Wípé wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin. Ẹ rí pé ó funny. Ṣẹ́yìn lọ́lọ́run ni tẹ fẹ́ dí Queen Naomi lọ́wọ́ iṣẹ́ tó wá ṣe láyé. Ṣẹ́yìn lọ́lọ́run. Èyí tá a tiẹ̀ tí wá gbọ́, wọ́n ní àǹtí wa ìkan nínú wọn. Wọ́n ló ń sọ pé òun ò lè máa kó owó wá sí inú ààfin kó jẹ́ pé Queen Naomi ló máa ná owó. Wípé òun bring food to the table. Wípé ṣùgbọ́n Queen Naomi ò bring any food to the table. Wípé Queen Naomi kàn chop food ni. Ó lóun ò lè ṣiṣẹ́ kú fún Queen Naomi o. Wípé gbogbo nǹkan tí kábíyèsí ń sọ, wípé wọ́n ń sọ ti ara wọn ni. Torí wọ́n ní wọ́n gbọ́ pé bàbá Werinla fẹ́ kọ́ school fún Queen Naomi. Wọ́n náà fẹ́ kọ́ school fún Queen Naomi o. Wọ́n ní ilẹ̀ kan wà tí kábíyèsí ti ní tó ń tọ́jú látijọ́ ẹ̀. Wọ́n náà fẹ́ fi kọ́ school fún Queen Naomi. Wọ́n ní bí àwọn àǹtí wa, wọ́n ní bọ́n ṣe yarí nìyẹn. So ìkan nínú wọn ni wọ́n ló gbé ọ̀rọ̀ yìí sórí. Ipò lòun ò ní gbà pé òun máa stop bàbá Werinla láti má gbé irú ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí. Wọ́n ní bàbá Werinla kan ń wò báyìí. Wípé ọmọ kékeré ààrẹ kí ló fẹ́ ṣe. So wọ́n ní bàbá Werinla ní àwọn ń bá gbogbo wọn wí ní ìsìn pé kò sí èèyàn kankan tó máa mú owó wá sí inú àkáùntì palace mọ́. Wọ́n ní kó má ṣe mọ́ nítorí pé ìkan nínú wọn tó fi sọ̀rọ̀
wípé òun ò lè máa kó owó tòun sílẹ̀ kó máa kó wọn sínú pọ́ọ̀sì palace kó wá jẹ́ pé Queen Naomi ló máa ná owó yìí. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sisi wa gbogbo yìí, gbogbo wọn ló ní business. Ẹ wo irú Dr. Elizabeth yẹn, silent billionaire ni Dr. Elizabeth. Silent billionaire ò ní Dr. Elizabeth. Wọ́n ní owó gan-an ni. Ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀ nítorí pé wọn ò fi ọ̀rọ̀ wọn síta, wọn ń pariwo. So wọ́n ní oríṣiríṣi ni oníkálukú wọn ń ṣe tó dẹ̀ mú return wá nítorí pé wọ́n wà nínú finance, àwọn business bàbá wẹrẹ́ ńlá. So wọ́n ní wọ́n mú return wá lé orí àwọn investment yìí. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n ní bàbá wẹrẹ́ ńlá ní àwọn ò fẹ́ kẹ́yàn kankan mú return wá fún àwọn mọ́. So ṣé dẹ̀ mọ̀ pé bàbá wẹrẹ́ ńlá ti sọ fún wọn tẹ́lẹ̀ pé tí Queen Naomi fi máa parí ritual àwọn, kò sí ìkankan nínú wọn tó máa wà nínú ààfin. Nǹkan tá a gbọ́ tán ní bàbá wẹrẹ́ ńlá sọ nìyí. Wọ́n ní bàbá wẹrẹ́ ńlá ní kán má kó owó sí inú pọ́ọ̀sì palace mọ́. Wípé kán stop láti máa ṣe nítorí pé gbogbo ìgbà ni àǹtí wa ìkan nínú wọn ló máa refer sí wípé tí ò bá ń ṣe owó tó ń kó síbẹ̀, ṣé gbogbo owó tí wọ́n ná fún Queen Naomi yẹn wọ́n lè ná fún wọn. Bí a dẹ̀ tún ṣe gbọ́, wọ́n ní ó ń sọ wípé òun ò lè máa ṣe iṣẹ́ kó jẹ́ pé Queen Naomi ló máa jẹ gbogbo iṣẹ́ yẹn. Wípé láti ọjọ́ tóun ti fẹ́ bàbá wẹrẹ́ ńlá, bàbá wẹrẹ́ ńlá ò celebrate òun rí láyé. Wípé kẹ̀kẹ́ lásán ló kéré jù bàbá wẹrẹ́ ńlá ò rà fóun. Wípé òun lòun ṣáà máa ń ṣe ní inú ààfin yẹn. Wípé kò sí nǹkan kan tí òun ò lè tọ́ka sí nǹkan kan báyìí pé nǹkan tí bàbá wẹrẹ́ ńlá rà fóun ni. Ìkan nínú àwọn àǹtí wa báyìí, àwọn náà sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ rí ìyàtọ̀ wà nínú kí ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin? Ó wà. Tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin, kò sí nǹkan tí ọkùnrin yẹn ò ní ṣe fún obìnrin. Ẹ wo wedding Priscilla àti Juma tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ṣẹlẹ̀ lánàá yìí. Mọ́tò tí a rọ̀bà ni Juma rà fún Priscilla. Ìgbà tí Davido náà, aṣáàrí epo ra mọ́tò fún ìyàwó ẹ̀ lọ́jọ́ birthday ìyàwó ẹ̀. Nǹkan tó ń pè ní ìfẹ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá ti di pé way round tó yẹ pé obìnrin ló ń ra mọ́tò, obìnrin ló ń fọ́kùnrin lówó, báwo ló ṣe fẹ́ kí irú ọkùnrin báyẹn nífẹ̀ẹ́? Ṣé èèyàn máa ń fi owó ra ìfẹ́ ni? Ìfẹ́ jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń wá látọkàn ni. Kò ń ṣe nǹkan téèyàn máa ń fi òògùn fà. Téèyàn bá ti lọ ṣòògùn pé kéèyàn kan nífẹ̀ẹ́ òun, lóòótọ́ ó lè jẹ́ bí kíákíá. Ṣùgbọ́n nígbà tó bá yá ṣé kò ní sunko, ó máa sunko ni. Ìtorí ẹ̀ ló fi dáa kéèyàn máa dúró di àsìkò Ọlọ́run. Tí ìfẹ́ bá wà láàárín ọkùnrin àti obìnrin, gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé wọn máa yọrí sí rere ni. Nǹkan tẹ́ fi rí tó jẹ́ pé nǹkan work fún Priscilla àti Juma ni. Ẹ̀yin èèyàn lé, ṣùgbọ́n kó wá jẹ́ pé obìnrin ló máa náwó fún ọkùnrin. Bọ́kùnrin fẹ́ ra táyà, ìwọ ni. Bó fẹ́ ra ọṣẹ ìwẹ̀, ìwọ ni. Ó fẹ́ ra bàtà, ìwọ ni. Tó bá yá owó tó ń kó fún un, ó máa lọ kó fóbìnrin tó love ni. Experience ni gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Obìnrin ní láti ní experience. Kóbìnrin dẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀ kó fi lé Ọlọ́run lọ́wọ́ kéèyàn má lọ gbé ègún eléègún. So nǹkan tó dífá fún àwọn àǹtí wa ni tó jẹ́ pé wọn ò rí ojú rere bàbá wẹrẹ́ ńlá. Nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn àti bàbá wẹrẹ́ ńlá bí ìgbà tó yẹ pé wọ́n ń push ni, wọ́n ń push, kò ń ṣe natural. Ẹni tí èèyàn ò bá nífẹ̀ẹ́ láti inú ọkàn, tó bá yá ìfẹ́ yẹn,
ó kàn máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n blow ẹ̀ báyìí sínú afẹ́fẹ́ ni. So ìfẹ́ tí obìnrin bá ní sọ́kùnrin tó rẹ̀ pé tó bá ń kówó ẹ̀ fọ́kùnrin ló fi bá a nífẹ̀ẹ́, ó ń tọrọ ẹ̀ ni o. Wọ́n láǹtí wá ní kábíyèsí, wọ́n fún Queen Naomi ní Royal Mansion. Wọ́n láǹtí wá ní kábíyèsí, wọ́n fún Tádéníkáwò ní 50% of the Ọ̀jájá mall. Wọ́n láǹtí wá ní kábíyèsí, wọ́n fún Tádéníkáwò ní 20% of Diagnosis Hospital. Wọ́n tún wá fi 50% wọ́n tún fi lé e. Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí ní òun ni wọ́n ń fún Tádéníkáwò mọ́ ilé tó wà ní Àbújá. Wọ́n ní àǹtí wá ní kí ni kábíyèsí fún òun rí? Wípé kò sí nǹkan kan tí kábíyèsí fún òun rí. Wípé gbogbo nǹkan ni kábíyèsí ń fún Queen Naomi. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ wípé bàbá Werinlá wọ́n ti fi ohùn sílẹ̀ o. Wọ́n ti sọ fún gbogbo àwọn sísí wa gbogbo pé kò sí ìkankan tí ó máa yí ìpinnu àwọn padà. Wípé títí Queen Naomi fi máa parí ritual àwọn kí wọ́n yẹra fún àwọn ní inú ààfin. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ update, a máa jẹ́ kí ẹ gbọ́. Bí mo ṣe máa ń sọ allegedly, mi ì bá bàbá Werinlá gbé inú ààfin, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Prize giveaway wa ó ń bọ̀ ní July 15. Ẹ comment, ẹ like, ẹ share. Nínú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe láti máa mú yín fún prize giveaway. Ẹ comment, ẹ like, ẹ share àwọn gist wa. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you.